ẹ̀yin tí ẹ bá ní ìdojúkọ àìsàn ìtọ̀ àtọ̀jù tẹ wá ṣalábàápàdé fídíò yìí mo kí ẹ kú oríire. Ohun tó ń wò lójú àwòrán mi ni wọ́n ń pè ní beetroot lọ bá mi wá ọ̀pọ̀lọpọ̀ ẹ bá mi kó sínú odó fún ẹni tó ní ìtọ̀ àtọ̀jù àbí ìwọ ní prostate enlargement àbí àtọ̀gbẹ ni ó ń dẹ̀ láàmú àwọn nǹkan wọ̀nyí ni kó lọ bá mi wá. Beetroot ní nǹkan àkọ́kọ́ ẹ bá mi ṣàn dáadáa kẹ́ kó sínú odó, ẹ má bó èpo ẹ o. Tẹ bá ti kó sínú odó ẹ bá mi wá àǹbèrè níwọ̀nba kẹ́ bá mi fi sí lẹ́yìn náà ẹ bá mi wá akọgùn. Ìwọ tí ó bá jẹ́ pé o ti ṣe àyẹ̀wò wọn sọ pé o ní prostate, iṣẹ́ yìí ó wúlò fún ẹ púpọ̀, àbí àtọ̀gbẹ ló ń dàwọ́ láàmú ni ẹ̀yin tẹ́ ní fídíò yìí ni ìwọ wá ṣalábàápàdé fídíò yìí kankan nínú àwọn nǹkan tá à ń sọ yìí kò ṣe ẹ́ bá mi share fídíò yìí sórí group lóríṣiríṣi, share sórí group church yín, share sórí group mosque, share sórí group ìlú. Àwọn tí kinní yìí ń ṣe wọ́n pọ̀, ẹ kàn máa dédé rẹ́ lómi àkàndédé máa gbé á máa rò ẹ máa béèrè pé kí ló ń ṣe. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìtọ̀ àtọ̀jù ìtọ̀ àtọ̀gbẹ òun ló ń dà láàmú. Ẹlòmíì ò tiẹ̀ ní ṣúgà, ó ti ṣàyẹ̀wò wọn ní ṣúgà ò ráì ṣùgbọ́n ṣáà ń tọ̀ ní ṣáá. Fídíò yìí máa ṣe láǹfààní púpọ̀. Tẹ́ bá ti bá mi wá àǹbèrè àti beetroot tẹ́ ti kó sínú odó, ẹ bá mi fi akọgùn original sí, akọgùn gidi ó ṣọ̀wọ́n o. Tí ẹ bá dá mọ̀ wọ́n lè kó nǹkan míì fún yín tẹ̀dẹ̀ nímọ̀, so ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀ ń pa kíní ìkẹ́ tó lè ṣe tó fi máa ṣe dáadáa fún yín. Tẹ́ bá dẹ̀ jẹ́ tẹ́ bá léléwé ọmọ tó lè ta nǹkan gidi fún yín kò sí wàhálà. So àwọn nǹkan tí mo kọ kalẹ̀ yìí òun ni kẹ́ máa fẹ̀mí bá mi lọ. Beetroot, àǹbèrè àti akọgùn. Kí tó máa sọ̀rọ̀ mi lọ ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi ní 08027457099. Lórí Facebook ẹ lè bá mi pàdé lórí Mumsy Ayinde tó gallant. Ewé àtegbò lóríṣiríṣi wà tá ti drop síbẹ̀ tó lè ṣe yín ní àǹfààní. Ẹ lọ wò ẹ like ẹ engage ẹ share ẹ sọ́pọ̀lọpọ̀ èèyàn kó lè ṣe wọ́n láǹfààní. Tẹ́ bá ti bí àmì rí àwọn nǹkan wọ̀nyí lórí Facebook mi Mumsy Ayinde tó gallant, lórí TikTok Herbs Gallery. So ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí ní 08027457099. Lẹ́yìn yẹn lọ bá mi wọ ewé làpálàpá pupa ṣẹ́ ti rí, ẹ bá mi wá ẹ bá mi kó sínú odó. Ewé ni o, ewé làpálàpá pupa. Lẹ́yìn yẹn ewé làpálàpá funfun. Ó ṣiṣẹ́ o fún ìtọ̀ àtọ̀jù, ó ṣiṣẹ́ fún àtọ̀gbẹ, ó dẹ̀ ṣiṣẹ́ fún prostate enlargement fún àwọn ọkùnrin. Lẹ́yìn yẹn ni kẹ́ bá mi wá ewé ìbẹ́pẹ ṣẹ́ ti rí. Ewé ìbẹ́pẹ tẹ́ bá rí tútù tó jọ báyìí ó ṣiṣẹ́ púpọ̀ jù. Tẹ́ bá rí tútù tó jọ ẹ wá ẹ̀rẹ́lẹ̀ ṣùgbọ́n tútù tó jọ yìí ló ṣiṣẹ́ jù. Ẹ bá mi kó sínú odó. Lẹ́yìn náà ẹ bá mi wá ewé làpálàpá funfun. Ewé làpálàpá funfun ṣẹ́ ti rí báyìí. Ewé làpálàpá funfun ẹ bá mi kó òun náà ẹ bá mi kó sínú odó. Fún ẹni tí ó ní ìtọ̀ àtọ̀jù ìtọ̀ àtọ̀gbẹ àwọn nǹkan tí mo ṣàlàyé òun ló máa wúlò fún yín. Lẹ́yìn yẹn lọ bá mi wá ọ̀pọ̀lọpọ̀ bàká. Tẹ́ bá ti rí bàká ẹ kó sínú odó. Ẹ bá mi gún gbogbo ẹ̀ papọ̀ kẹ́ wá bá mi nà sásábẹ́lé. Ẹ nà sásábẹ́lé ẹ jẹ́ kó gbẹ fúnra rẹ̀. Tó bá ti wá gbẹ ẹ bá ti nà sásábẹ́lé yẹn kó máa fọwọ́ rò ń bẹ̀ ni, kò ní ìdí kẹ́ sá sínú òòrùn kó lè ṣe àǹfààní ta fẹ́ kó ṣe fún yín. Tẹ́ bá ti wá gẹ̀ẹ́tì gbogbo àwọn nǹkan wọ̀nyí tán ẹ bá mi sa, tó bá ti gbẹ ẹ bá mi lọ kó kúnná, tó bá ti kúnná tán ẹ bá mi kú. Tẹ́ bá ti kú tán kí ẹni tí ó bá ní ìtọ̀ àtọ̀jù ìtọ̀ àtọ̀gbẹ àbí prostate enlargement kó máa bá mi lò. Ṣẹ́rí ìta ti ṣe sílẹ̀ lélẹ̀, ṣẹ́rí bó ṣe máa rí lélẹ̀ tẹ́ bá parí ẹ̀. So tẹ́ bá ti ẹni tó bá ní ìtọ̀ àtọ̀jù àbí ìtọ̀ àtọ̀gbẹ tó bá lè ṣe èyí tí mo sọ yìí kó lọ ṣe, ṣùgbọ́n tẹ́ bá lè ṣe ẹ lè ra ìta ti ṣe sílẹ̀ yìí. So èèyàn lè fomi lọ́wọ́rọ́ lò, èèyàn dẹ̀ lè fomi gbóná lò, kò lílo ẹ̀ ò nira rárá. Tẹ́ bá fi máa lo kọ́ọ̀pù yìí kan àbí méjì tán pẹ̀lú ògùn Ọlọ́run ìtọ̀ àtọ̀gbẹ ìtọ̀ àtọ̀jù á dópin nínú ayé yín. Ẹ̀yin tẹ́ bá ní prostate ó ní àwọn nǹkan kan àbí méjì tá máa fi kún fún yín tó máa ràn lọ́wọ́. Ẹ̀yin tẹ́ bá ní prostate enlargement mò ń sọ o, tá máa fi kún fún yín tó máa ràn lọ́wọ́ tó máa jẹ́ kí kíní yẹn tètè lọ pátápátá. So ẹni tó bá ní prostate ó ṣeé ṣe kó lo kíní méjì àbí mẹ́ta àdẹ́fà àwọn kankan kun á lè tètè lọ. Ṣùgbọ́n tó bá kàn tọ̀tọ̀ àtọ̀gbẹ tó ń tọ̀tọ̀ àtọ̀jù ó ti ṣàyẹ̀wò wọn lò ní ṣúgà ṣùgbọ́n tọ̀ ní ṣá omomi òmomi ìtọ̀ ní ṣá pè mí 08027457099. Ire o.